الحمد لله رب العالمين. الصلاة والسلام على الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراط الله المستقيم وعلى آله وأصحابه ومن سلك مسلكه إلى يوم أزلفت الساق بالساق يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. ní ìwọ̀nba ọdún díẹ̀ tí mo fi gbọ́njú mọ bá mi kí wọ́n tó dà wálẹ̀ fọlọ́run wọ́n ní akítorí má pẹ́ ká padà lọ́nà èyí sì torí kí wà lẹ́nu ọ̀nà iléèwé kó wá jáde tọ́ṣẹ́tọ́ṣẹ́ radiyallahu ta'ala anhum tó bá ti tó táìmù tó fún mi gba máìkì o wajazahum rabbuhum ma fa'alu radiyallahu ta'ala anhum وجزاهم ربهم ما فعلوا صنعوا في ذدنا ما يريدي ربهم يا قومنا ما ظلموا رضي الله تعالى عنهم وجزاهم ربهم ما فعلوا mo fi ti gbogbo àwọn tí kẹ́límọ̀ kan tí mo wí tó kó sínú ìwọ̀nba bíi tí Ustaz Nurudeen Hasan yànda kọ́lá mọ̀dé kí n kọ́dé látọdún náà sì nìyẹn o kọ́lá ń jẹ́ kí wọ́n lè yànda kí n lè kọ́jú bẹ́ẹ̀ lọ. mo fi kí gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti kọjá sálìkì àmọ́ tá a ṣe ń jàlùbáríkà wọn. àwọn tí wọ́n lè jẹ́ nǹkan mí ìdúkúlé aláwọ̀ àti irú bẹ́ẹ̀ lọ ọlọ́mọṣálá ìbáwá kẹ́ wọn. àwọn tí wọ́n sì wá wà láyé tí à ń lè fi òórùn wọn sáṣọ bàbá wa Àgbàlá Gégé gbogbo àwọn àrólé bàbá wa ní sọ̀lọ̀ bàbá lórílé Algamawi Alikeituwi Mọ̀lánà Abbas Babátúndé lórí gbogbo àwọn tí wọ́n rólé fún bàbá wa àgbà tó bá jayé bàbá àgbà aríkéwòlò mo fi kí bàbá níkàlẹ̀ gba máìkì kó mọ dáǹkan rẹ̀ ṣe mi ìfẹ́ wàhálà o mo fi kí bàbá àgbà níkàlẹ̀ ọlọ́mọṣẹ́ àjẹjà àlùbáríkà yín pẹ́ o kò sí irú ìjókòó ìlálìkì àmọ́ kò sí tẹ́ ẹ fẹ́ lọ mú lọ́wọ́ ọlọ́njẹ́ iléeṣẹ́ láyé pẹ́ o àlùbáríkà àwọn tí wọ́n ti lọ tí wọ́n fẹ̀yìntì wá ọlọ́run máa ti jẹ́ iná gbà ń wájú wa báyìí. wọ́n ní kẹ́límọ́tù wàjíza níjókòó àfà tó wá ṣe ń pè ní ìjókòó àsàlátù la jókòó àbí ìjókòó àsàlátù náà ni àmọ́ nílẹ̀ Yorùbá ọ̀tọ̀ làsàlátù ilẹ̀ Yorùbá ń bá yọjú sáwọn tí mo kọ̀yìn sí yìí àmọ́ pé ní ìjókòó àfà la jókòó ìkàlẹ̀ àfọ́ nìkàlẹ̀ wa yóò jẹ́ kí n lè yọjú síbi tí mo yí ojú sí yìí kẹ́ni tí ò bá sínú tí mo fẹ́ sọ yọra rẹ̀ kúrò ní èyí àti padà rí pé àfọ́ ló ní ìdí ọ̀rọ̀ Ọlọ́run nísìn Mọ̀lánà Shuaib Aminullah wọ́n ní tó bá ṣe ń pè ní bí a ti ń bá mùsùlùmí sọ náà ni wọ́n ń gbọ́ ni wáàsí èṣí náà ti tó kò yẹ ká tún nídìí wáàsí mọ́ lọ́dún yìí ṣùgbọ́n ara yìí ò lè gbọ́ wáàsí nítorí ẹni tó fẹ́ dìlífà wáàsí náà ò gbà wáàsí. àṣàríyà ń tà ń bá mú mi ní sọ́ọ̀sì pé ẹ má ṣe làwa náà ń ṣe tí wọ́n bá bá wa délé. àgé táàfù àfiṣàlù aláṣẹ má lè ṣe gbé fọmọ kéwú mọ́. ọmọ fíríjì tó wà ní ọ́fíìsì àfọ àṣẹlẹ ní padlọ́ọ̀kì. ó ṣẹlẹ̀ ní padlọ́ọ̀kì fíríjì ní ọ́fíìsì àfọ àṣẹlẹ ní padlọ́ọ̀kì ọmọlẹ́kẹ́ ó ṣe lè ṣí kúrì ó dìde kí ló wà ń bẹ̀ ṣe lè ṣe fún jù sí ni ṣùgbọ́n ní tó fẹ́ ṣe wáàsí náà ò gba wáàsí mọ́ ni ò jẹ́ kẹ́ni tá a fẹ́ ṣe wáàsí fún náà ò gbọ́ wáàsí mọ́ subhana rabbika rabbil izzati amma yasifun. walhamdulillahi rabbil mọ́mí o wá pẹ́ láyé mọ́mí wá jẹ́ wọn mọ̀ ẹni bá ní kò ní rẹ̀ àfọlójú apálápá kó sẹ́nu gbéra àbùkù ẹ̀.